àsìkò yìí gbogbo olólùfẹ́ Ojútólé TV ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bá ṣe máa ń ṣe ẹ ti mọ̀ ẹlẹ́ni kí ni a fẹ́ gbé yẹ̀wò lénìí ọ̀dọ̀ bàbá náà la ṣe wà ọ̀dọ̀ bàbá Alubarika tí wọ́n wà ní Ìgbódù bàbá wẹ̀bí dànù tó wà ní Ìgbódù ibẹ̀ náà la ṣe wà ṣùgbọ́n èní a fẹ́ fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí kíni lórí àwọn ọ̀dọ́ tí wọ́n wà ń ta bàbá ẹ bá mi kí àwọn ará ilé lẹ́kọ̀ọ́. ẹ ṣe yèyé oge tó òkè lẹ́mú ru sí o ọlá wa òkè òkè ni ọmọ lọ o àwa lẹ́mọ bá ẹ̀yin náà láàmọ bá nílé iṣẹ́ yín yìí torí aláṣẹ ilé iṣẹ́ náà Ojútólé TV àgbéga ni gbogbo wọn mọ bá pàdé àtọjú tó ń wò wá àti gbogbo àwọn olólùfẹ́ wa tó máa ń retí ọ̀rọ̀ wa tó máa ń wò ọ̀rọ̀ wa ní gbogbo ìgbà tó bá ń wò wá tó ń rójú wa wọn ò ní fojú náà fomi ẹkún wọn ò sì ní bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ilé ẹnìkọ̀ọ̀kan wọn. àmín ní àṣọ Ọlọ́run ní agbára Ọlọ́run bàbá lẹ́ni ibi tí a fẹ́ gbọ́rọ̀ lọ lẹ́ni ni ní ẹnujọ́ mẹ́ta ìbí ọ̀sẹ̀ kan sígbà tá a wà yìí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwo-Olu ó kó àwọn ọmọ tabaníkàtì ẹ̀là mọ́lẹ̀ àwọn ọmọ ọ̀tá àwọn Yorùbá ṣe ń pè wọ́n nìyẹn ẹ̀wọ̀n náà àwọn ọmọ tó ń sun abẹ́ bíríìjì ṣùgbọ́n obìnrin kan nínú àwọn gbòógì obìnrin tó ń pè ní àrà obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ lu ìlú ìyẹn ní Nàìjíríà tí wá ń bí òun ló ṣàwárí gbogbo àwọn ọ̀dọ́ yẹn lóbìnrin lọ́kùnrin ó wá kó wọn lọ sọ́dọ̀ gómìnà dẹ̀ ṣèpinnu ó tiẹ̀ ta wọ́n lọ́rẹ gan fún wọn kan ó tún ṣèpinnu bàbá wa oníjọba àná ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ ìyẹn ààrẹ wa àná ó tiẹ̀ tún mú kan nínú wọn ààrẹ àná sọ pé òun máa rán ẹ̀yọ̀kan yẹn ní ẹ̀kọ́ títí ó máa fi ṣetán yunifásitì ìyẹn iléèwé ẹ̀kọ́ gíga bí àgbàlagbà òun náà la ṣe wá bá yín àti pé ẹ̀yin bàbá kàlàwá ní gbogbo gbogbo yìí tó ti jẹlẹ̀ yìí láwọn ibi ọ̀dọ́ ọlọ́gbọ́n ojú wo ni ẹ fi wò ó torí pé àwọn ìjọba wọn fẹ́ bá àwọn ọmọ ọ̀tá ṣe wọn ní táùtì ni wọn èwo wá ní tìjọba wa yìí tó wá kó wọn mọ́ra ó yà wá lẹ́nu pé kí ló fẹ́ wà láàrin wọn ẹ mọ̀ ló jẹ́ ká tò yín wá. ó ṣe rí tí wọ́n ṣe yìí kò burú kí ni mo wí. kò burú kò tán ṣe yìí ò burú. bọ̀tí ó léètì. ó pẹ́. líléètì yẹn àti pípẹ́ yẹn ni pé abuké ẹrù rẹ̀ wọ́ ọ̀yá ẹ parí rẹ̀. olókè ló wọ òwòsàlẹ̀. amúkùn ẹrù rẹ̀ wọ́. òkè lẹ́wọ̀ ẹ̀wòsàlẹ̀. ọmọ tí wọ́n fún lówó tí wọ́n gbé fóònù fún ta ni kó fi pè síbí yóò fi mú gbóni. ìgbà ń kọ́ wọn à ṣe kó gbogbo wọn kán dáléèwé lẹ̀ kán ní kán máa kọ̀wé bẹ̀. sáà níjọba olówó ni ojú àánú náà ni ṣùgbọ́n bẹ́lẹ̀ yìí ṣe ṣàkọ́kọ́ yìí nísìn irú ojú àánú tó níyì Ọlọ́run jẹ́ kí wọ́n tún ní í sí kókó wọn jọba gbogbo yín lẹ wáyé o tí gbogbo wọn sì wá tí wọ́n sì gbẹ̀bùn lọ irú ẹ̀tàn tí wọ́n fi tàn wọ́n ni wọ́n wàá fi yan wòlíì wọ́n yan babaláwo wọ́n yan àfáà irú ogun wo ló ń jà wọn ọmọ yìí kí ni ẹni mo wí. wọ́n wà di ogun tó ń jà wọ́n. tó fi di pé abẹ́ bíríìjì làwọn ń sùn sí bó ṣe jẹ́ pé wọ́n fi lélẹ̀ wò sún lé mọ́ torí kò ń sojú lásán o ìjọba ò lè wò wọ́n. ẹni torí kíní yẹn àlùjọ̀nú ni ìwà bú fọ́mọ bú àlùjọ̀nú ni ó máa ń wọlé ó máa ń jáde ni èyí mo fi sọ pé òkèlè wò ẹ wọlẹ̀ àwa wo wèrè rí
bàbá mi wèrè làwa gbọ́njú bá tí wọ́n ń wò, tí wọ́n bá mu àgbo, tí wọ́n bá ṣe gbogbo ẹ̀, tí wọ́n bá sùn, tí wọ́n bá jí, ebi ni ó máa pa wọ́n. Tí wọ́n bá ti róúnjẹ, wọ́n á tún lóògùn, wọ́n á tún sùn padà. Nǹkan kan ní ń wọ́rì wọn ni wọ́n fi ń hùwàkiwà. Ìwà ti kálukú tí ọlọ́ngbọ́n tí mò ń sọ yìí o, mi ìsọ́nsọ àbòsí, ìsì sọ́nsọ pé kí wọ́n má ràn wọ́n lọ́wọ́, ìsì sọ́nsọ pé wọ́n ṣe ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n òkè ni wọ́n ń wò, wọn ò wólẹ̀. Agbára tí wọ́n fi kó wọn, kí wọ́n wá wòlíì gidi, kí wọ́n wá àfáà gidi, kí wọ́n wá, torí gbogbo wọn wá wo babaláwo gidi, ọ̀kan ní gbogbo wa. Ṣùgbọ́n ṣègùn ló lè wò wọ́n, ewé àti egbò ni wọ́n lè fi wú gbòǹgbò wèrè. Pásítọ̀ tí ó gbàdúrà fún wèrè kó má díjú. Kí ni mo wí? Pásítọ̀ tí ó wo wèrè kó má díjú, tó má gbàdúrà fún wèrè kó má díjú. Pásítọ̀ tí ó gbàdúrà fún wèrè kó má díjú. Kó má díjú o, kó má díjú o, kó má díjú o. Ha! Àlùjọ̀nnú ni. Kíní yẹn máa ń wọlé, ó máa ń jáde, ó máa ń wọlé, ó máa ń jáde ni. Tí ìgbà tí ó bá sí lára wọn, ọmọ tí tó mú ìyá ẹ̀ tó fà lásọ ya, ọmọ tí ń bú bàbá ẹ̀, 16 ni wèrè tó wà láyé. Kí ni mo wí? 16 ni wèrè tó wà láyé. Àwọn míì ẹ̀ ń wò wọ́n bíi pé kíní ni wèrè ara wọn ojú tàwọn tó ń sọ abẹ́ bíríìjì lọ. Obìnrin míì wà ní ọkọ, wèrè àlùjọ̀nnú burúkú yẹn ti wà lára ẹ̀ tí wọn ò sì mọ̀. Ó lè dìgbà tí ó bá dáná tán ni ó bẹ̀rẹ̀ wèrè. Ó lè ní ọkọ òun wò, ó lè ní ọmọ kan ṣe kinní kan, tí kinní burúkú yẹn ìjì ni. Ó máa ń fẹ́ wọlé, ó máa ń fẹ́ wọ jáde, bọ̀tí ọpọlọ ní gbà wọlé. Ìgbà tí bàbá wa ń wò ó lọ́dún náà lọ́hùn tó bá ṣàgbo tán, Fúlàní a ní àdàpé wèrè ní Fúlàní ni wọ́n ń pè ní ládẹ̀. Ní àwàláì ládẹ̀ ló kọlù náà. Kàrán rí náà, ládẹ̀ ni ládẹ̀ ló kọlù. Kí ni ládẹ̀ tó kọlù? Èdè Fúlàní ẹ̀mọ̀ tó mọ̀ ládẹ̀. Ẹni àdàpé wèrè ni. Sórí ládẹ̀ tí Fúlàní ń wí òun kìtì tó jẹ́ wèrè. Ládẹ̀ yẹn ni pé wọ́n ń sọ pé àlùjọ̀nnú ló kọlù. Pé nínú igbó tó lọ àlùjọ̀nnú burúkú ló kọlù ní fi ń hùwàkiwà. Gbogbo àwọn ọmọ tẹ́ ń wò àlùjọ̀nnú burúkú ti kọlù wọn. Obìnrin mi àlùjọ̀nnú burúkú ti kọlù. Ọkùnrin mi àlùjọ̀nnú burúkú ti kọlù tí ó mọ̀. Níbi àlùjọ̀nnú búburú tí fi wọ́wọ́ èèyàn ni pé èèyàn ṣe máa ṣe èèyàn lóore tẹ́ ń ṣe èèyàn níbi padà. Ó ṣe ń ṣàánú èèyàn tó jẹ́ pé bí ní ṣe fún ọ, owó pàwọ̀ pẹ̀lú èèyàn pọ̀. Dépò pé lágbájá owó rẹ ti wà lọ́wọ́ mi o, kó yọ tọ̀tún fọ́tún, kó yọ tòsì fósì, wọn wá ní ṣe bẹ́ẹ̀, wá gbẹ́sẹ̀ lé. Àlùjọ̀nnú burúkú ti wọ̀kẹ́ ẹni ibi ní ṣe bẹ́ẹ̀. Ìyàwó ọkọ tí ń jáde nínú ilé tí ò fowó ọbẹ̀ lẹ̀ fún ìyàwó ẹ̀, àlùjọ̀nnú bí ó ti wà tí wọ́n lọ bí pẹpẹ súùpù tí ń jẹ ẹja odò, sọ́sàmọ̀ pé kò ya wèrè, tí ń jẹ bọ̀kọ̀tọ̀, tí ń jẹ gbogbo ẹ̀. Àfà tó lọ bí àsàlátù tó ń fún ní ráìsì tékèwé gíní àbí kí náà ń pè lọ́dì sínú ke tó dẹ́yẹ ẹ̀gbẹ́ mọ́sálásí tí ń jẹ, tí ìyàwó náà bá ń bẹ̀ bí bàbá ra jídí olóòtí ìbẹ̀lẹ̀ tí ń jẹ ráìsì. Àlùjọ̀nnú bú ti wọnú ẹni tí ń ṣe bẹ́ẹ̀ náà ẹni ibi ní. Ẹni tó sì gbóúnjẹ wálé, ìyàwó mi ò gbọdọ̀ má jẹun, tí ìyàwó náà dáná tí ò gbé kinní kaná, àlùjọ̀nnú burúkú ti wọnú ayé wọn. Àbí kí wọ́n wẹ bí wọ́n gbé ọwọ́kọwọ́ dànù. Ara wa lọ bí ara, ọ̀tún á lọ bí ọ̀tún, òsì á lọ bí òsì. Ṣùgbọ́n àwọn ọmọ nínú Bíbélì, torí ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ o. Kí ni mo wí? Ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀. Ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀.
àlọ́ kan ni wá àjẹmọ́sàlétí tí ní ọ̀kan ni wá irú kan ni wá àti wòlíì o àtàfà o àti babaláwo oko kan là ń jọ ń ro ibì kan là ń roko sí ẹni tó bá lélẹ̀ yìí ò dá kíní kò dá òkúrọ́ ni pásítọ̀ tó tára ní tó ń pe àfà tára tùtọ́ tí ó pè yàn mọ́ ẹni ibi ni ara mi ò tún ní àfà tára ní tí ń pe pásítọ̀ níjọ ara bá tùtọ́ tí ó pè mọ́ àrọ́ padà ní babaláwo tára ní tí ń pe wòlíì níjọ ara tùtọ́ tí ó pè mọ́ àrọ́ padà ní toró ti ṣe bí ṣùgbọ́n ọmọ onínàkúnà wà lọ owó bàbá rẹ̀ ọba wọn nú jẹ́ ó wá padà dé ó ronú pìwàdà kí ni mo wí ó ronú pìwàdà ó padà dé ó wá padà dé bàbá ẹ̀ wá tẹ́wọ́ gbà ó wá gbàdúrà fún ó wá súre fún ọlọ́run wọ̀lá eléyìí tí gómìnà yìí ṣe yìí ìfẹ́ tó ní sí wọn yìí tá a bá máa lé wọn láwùjọ àwa náà ni àwa gbogbo wa ni kí ni mo wí gbogbo wa ọmọ ojú tálíkà ń rí nǹkan mo lóde kan jò ní wọ́n wá gbé ráìsì kalẹ̀ ọmọ kékeré wá wà nígbà tí mi sì kúkú lóde ọmọ yẹn wá wà wájú mi ẹ̀rù wá bà mí pé kí ni ọmọ yẹn wá wà mo lérò bẹ́ẹ̀ oúnjẹ yẹn tẹ̀ bá ní mo rí pé ẹ̀jẹ̀ tán mo ní kí ló wà fún oúnjẹ àjẹkù ṣe ó ní ń sáré gbé lọ lẹ́nu òun ni àwọn ò gbé gbóná tóun bá rí púpọ̀ òun làwọn ò gbé gbóná lọ́la Monday tóun pẹ̀lú ẹnìkejì wọ́n jẹ lọ sùkúù mo fi Ọlọ́run tó dá mi kúra ẹ wá múrú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ wá ń jó wọ́n sì náwó lórí stéèjì wọ́n ná fẹ́lẹ́rẹ́ àwọn ọmọ èèyàn wà máa wò ó inú wọn wà dùn ẹlẹ́dàá wọn máa ṣépè lẹ́ni tí ń sòdì kí ni mo wí fún yín ẹlẹ́dàá wọn máa ṣépè fún ẹni tó ń sòdì àwa ni gbogbo wa ni ọmọ tá a bá kọ́ ní ọ̀tàlẹ́ tá a bá kọ́ kí ni mo wí ọmọ tá a bá kọ́ ló máa gbélé tá a bá kọ́ tá a ọmọ ń lọ skúù bàbá ọ̀fẹ́ mọ̀ bó ṣe lọ kò fẹ́ mọ̀ bí ìyá ṣe sanwó skúù ọmọ kò fẹ́ mọ̀ irú tó bá bọ̀ kò fẹ́ mọ̀ bó délé ìwé lẹ́ẹ̀fì rí i pé gbogbo àwọn ọmọ tíṣà máa ṣoríire mi kí ẹnìkan lẹ́yìn o àwọn ọmọ àfáà máa ṣoríire àní àwọn ọmọ míì ẹlẹ́ oníṣẹ́ míì wọ́n máa ń yàyàkuyà torí iṣẹ́ wọn àti bọ́n ṣe ń rówó tọ́ wọn kí ni mo wí fún yín pé àwọn ọmọ tíjà àwọn ọmọ àfáà wọn máa ń sábà ṣoríire ṣùgbọ́n àwọn ọmọ oníṣẹ́ míì torí ọ̀nà tóbi wọn ń gbà tọ́ wọn àti tó ṣe ń rí owó ọlọ́mọ yí padà àwọn ọmọ yẹn sábà ṣoríire torí pé kí ni béèyàn bá ń bí èèyàn bá ọ̀dà ìdí igi tá a bá ti búra nígbà tá a bá dára wa ń kọ́ ẹ parí ẹ ìyá náà nù tí mo gbogbo ẹjọ́ níyìn o ìdí igi tá a bá ti búra nígbà tá a bá dalẹ̀ ara wa ó yẹ ká tún débẹ̀ kí ni mo wí. ìgbà tá a bá máa dalẹ̀ ara wa ó yẹ ká tún dédé gé yẹn padà. ọmọ yìí ń jọ wálé ìwé tíṣà ó wà aago mélòó ló ń débẹ̀ aago báyìí ni ọmọ yìí ń bò dé kó gba ilé kéwú lọ kó gba ṣọ́ọ̀ṣì lọ kó lọ bẹ lọ́hùn èèyàn ọmọ tó ọba lè bí má tọ́ ọmọ tó ọba lè tọ́ má bí àwa ní ń bẹ ọ̀dà bá bẹ̀rẹ̀ wí ká bẹ̀rẹ̀ wí ká báwọn tó ń fowó yán wọn lójú náà wí torí náà àbálọ àbábọ̀ ọmọ onínàkúnà ńgbà tó bá padà dé bàbá ẹ̀ dáríjìn wọ́n dẹ̀ gbàdúrà fún ó padà dọmọ gidi ọlọ́run èyí tí gómìnà yìí ṣe àti bàbá wa Ọbásanjọ́ àti àrà ẹyọ kan ni bàbá wa rán wọ́n sì náà wọ́n ní ókè ọ̀dà ẹyọ kan ọ̀dà wọ́n rán ẹyọ kan nínú gbogbo àwọn ọmọ tó ọlọ́run kan tí wọ́n rán ẹlẹ́dàá àti ẹ̀sọ́ oríire nù ọlọ́run jẹ́ ẹlẹ́dàá àwọn yòókù náà yá rè níjọ́ tó lọ́run wọlá àjọ tó náà ráàánú gbà tí wọ́n wàá fi tọ́ níṣẹ́ kọ́ bá wá dọ̀hún
ọlọ́run mọ́jọ ọmọ lọ jápọ̀ alápò nílé ìwé o àmín ọlọ́run kó yí padà kanlẹ̀ o àwọn èyí tí wọn ò sì rán tí wọ́n fún ní fóònù ọlọ́run ní jẹ́ kí wọ́n ta àmúgbó o ọlọ́run ó yí wọn lọ́kàn padà o àdúrà lọ̀rọ̀ wa gbà kí ni mo wí àdúrà lọ̀rọ̀ wa gbà àdúrà lọ̀rọ̀ wa gbà kí ni ń jọmọ burú kí ni ń jọmọ burú àwa yìí tá a bá kiri ògì tí n bá kiri ẹ̀pà yín jẹ̀pà ń bọ̀ wá gbọ́n wọn ògì nílé kéwú wá ní ògì lókù tí mọ̀ wá kiri ẹ̀mọ́ wá ní ògì ó ní ọwọ́ àdá ń bá kiri ògì ń bá ti dé ń kò wọn fún un ń bá mọ́ ẹ̀hún bá kiri ẹ̀pà yín jẹ̀pà ta ni ò ṣe é rí ẹni ọba lọ́mọdé ò ṣeun rí kó sọ wọn ò dẹ̀ wá lè mówó kalẹ̀ lẹ́ẹ̀kí mú ṣùgbọ́n ẹ̀pà tàbí ní kiri ibi tá ti ń ṣe láti ń jẹ lẹ́kọ́ wọ́n gbé fún mi ní yèyí oge lẹ́wọ́n ní jẹ́ ní ẹ̀rọ ẹ̀yára lé òní ẹ̀ á ní ká tún pa yín lẹ́rìn ká dọ̀wẹ́kẹ̀ kó tó di wípé adágbére lórí ètò òun náà lẹ ti rí yẹn o Ẹ̀kẹ́lẹ́dùwà bó ṣe fi eléyìí sí ọkàn gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwo-Olu kó jọ kó bá kí Ọlọ́run yẹn náà yẹn Elédùà yẹn kó bá wa fi ìfẹ́ bẹ́ẹ̀ sí gbogbo àwọn gómìnà wa pàápàá sóní ọ̀nà ọkàn ààrẹ wa èyí tó wà ń bẹ àti tó tún máa bọ́ síbẹ̀ ìyẹn lọ́dún tó ń bọ̀ wo ẹjẹ́ àtọmọ wa o àwa tí a ní àwọn ọmọ bẹ́ẹ̀ ní ìgbèríko wa ẹjẹ́ àtọmọ má sọ pé ọmọ ẹnìkan ló máa tọ́ ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ ẹjẹ́ àtọ́jú ẹ òun ni bàbá ti sọ yìí o ọ ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹ má jẹ́ àkódànù ká ṣe kíní ká mú lò ìyẹn níbikíbi tí Elédùà bá yàn wá sí láti ṣe àdarí ẹ wá ṣe kí ni ẹ wá mójútó ọ̀rọ̀ ara yín torí pé ọdún tí ń lọ sópin oníkálukú ló fẹ́ ṣe oríire olóṣè má wo ra ẹ níran wá mójútó ọ̀rọ̀ ara ẹ má bọ̀ lọ́dọ̀ bàbá Alubarika bàbá wẹbi dànù tí wọ́n kalẹ̀ sí Ìgbódú ìyẹn ní Ìjẹ̀dẹ̀ ibikíbi tí wọ́n bá ti ń bọ̀ ìwọ ṣáà ti wọ́ bó ṣe máa dé Ìkòròdú garage pọ̀ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódú junction kó béèrè bàbá Alubarika yálà lọ́wọ́ ọmọdé àbí àgbà wọ́n sọ fún ẹ wọ́n júwe ibi tó wọ́n pé méjì bàbá Alubarika ìwọ tí ò tí fẹ́ wá ṣùgbọ́n fẹ́ pè àbí ò ráyè láti wá ò fẹ́ pè kọ́ bẹ́ẹ̀ wo ṣe àbí nǹkan kan pè sórí 08023829492 08023829492 Elédùà ajé aṣọdún ayọ̀ ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.